olóòlù ìlú Ìbàdàn a fẹ́ dá sí àmọ́ wúmà onírọ́ tí wọ́n pè ní òmìnira ọmọ Oòduà àbí kí ni ń jẹ́ wúmà yìí tẹ́ ń wò yìí torí ẹ̀ làwọn fẹ́ sọ̀rọ̀ sí torí wúmà yìí bóyá àwọn ni wọ́n gbẹ́jù lé wọn àbí inú ìlú wọn kó jẹ́ pé àwọn ni wọ́n lọ́pọlọ jù àwọn ọmọ yín inú ilé ẹ lè máa sọ̀rọ̀ kẹ́ máa ní fáínàsì kẹ́ máa twist ọ̀rọ̀ kẹ́ máa parọ́ fáwọn èèyàn ẹ lè parọ́ fún wa ìyá àwọn ọmọ yín inú ilé àtàwọn fámìlì yín lẹ́jọ́ máa tán ìtọ́ ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn pẹ̀lú eégún olóòlù àti Wásílà àwọn tó gbowó lọ́wọ́ rẹ̀ ṣé báyìí ilẹ̀ sọ́nù fídíò àwọn fídíò tá a rí wọ́n ní bóbìnrin bá fojú kan eégún olóòlù wọ́n ní yóò kú ni ṣé Wásílà kankan ṣe ẹgbà 400,000 ẹ̀yin náà pé ẹ̀yin náà sọ pé ṣé 400,000 ló yẹ wọ́n gbà ẹ̀yin expect kó jẹ́ pé 1 million ló yẹ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ sówó tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wá pọ̀nù létà èyí ìrànlẹ̀ tó jáde ẹ̀ tó wá sọ wípé ẹsẹ̀ àjàgbọ́ àwọn fídíò mẹ́tẹ̀ẹ̀ta yìí mara wọn kí mi ò tó wá sọ̀rọ̀ lé lórí. obìnrin ò gbọ́dọ̀ ro lóòlù obìnrin tó bá ro lóòlù ó fàyè lẹ́nu yóò délé kú ni eégún olóòlù kìí ṣe eégún tí ọmọ èké tàbí obìnrin àgbàlagbà máa ń wò ọjọ́ mẹ́rin ló fi ń jáde tó bá sì jáde tí ò bá ti rí yàn pa kò lè wọlé ó gbọ́dọ̀ pààyàn kó tó wọlé. orò tí wọ́n ṣe fún tí wọ́n fídíò òun ni ó fa gbogbo controversy yìí àná orò tí wọ́n dẹ̀ ṣe fún openly òun ló save ìṣẹ̀ṣẹ̀ torí mo láwọn kan tó ń sọ pé kò yẹ kí ìṣẹ̀ṣẹ̀ kò yẹ kó broadcast ẹ̀ bọ̀ bó ṣe broadcast ẹ̀ òun ló dá ẹ jẹ́ ká sáré gbọ́ ọ̀rọ̀ bàbá mi conversation mi pẹ̀lú wọn ó pọ̀ gan but díẹ̀ tí mo fẹ́ lò láàárọ̀ yìí òun ni mo máa lò tí n bá free lálẹ́ máa padà wá ṣe. ìyá ẹ̀ láwọn agree ìyá ayé náà àwọn náà ló já wọn láwọn agree ọmọ náà ló agree ọkọ náà dé accept that is the only thing. èmi náà bọ́ síta ìta gẹ́gẹ́ mo ní wá bá mi èmi ti wá ń di òògùn tó di fún wọn mú wá bá mi ta gẹ́gẹ́ tí kò ti lọ ró rẹ̀ mọ́ ara so wọn lè bílẹ̀rì àwọn ìbẹ̀rẹ̀ làwọn yẹn ti bílẹ̀rì ìbílẹ̀ bílẹ̀rì kí ni problem tó nígbà tó fi ṣe kan yẹn tágbẹ́rẹ́ tó fi ṣe wọ́n lè gbà tó ń ṣe tara àwọn balẹ̀ wọ́n lè sọ̀rọ̀ bí mẹ́rin kankan ló sọ̀rọ̀ sí lẹ́nu bí wàwíà. so ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ̀wọ̀n pé tí wọ́n ń pariwo pé wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ but nǹkan tí bàbá náà kalẹ̀ ẹyẹtu ẹlẹ́dẹ̀ ewúrẹ́ pẹ́pẹ́yẹ sábà máa ń ṣòwò náà is a huge money tó fi ṣe ra padà fún so ó ní wọ́n gba 400,000 lọ́wọ́ òun so èmi gan sọ lórí program ìlànà pé ó yẹ 1 million yẹ kán ṣáàjì because àwọn babaláwo tó bá jẹ́ nǹkan tó kà á lẹ́yìn lọ́dọ̀ fún ẹ wọ́n ṣàánú ẹ. ṣé mo lè máa sọ̀rọ̀ lórí yẹn ṣé láwọn tí wọ́n gbà pé àwọn ni wọ́n sí mistake. ipe Wasilat yahoo ọmọ kékeré yahoo ṣùgbọ́n ọmọdé ni ṣùgbọ́n yahoo ni kò san owó kankan sí àkáǹtì Ọládìméjì kò san owó kankan sí àkáǹtì Waheed Ọládìméjì Wasila ò san owó kankan sí àkáǹtì Waheed Ọládìméjì kò san owó kankan so kí là ń gbìyànjú láti sọ ni pé a rí i pé Wasila she's a fraudulent girl Wasila ọmọ kékeré ni but ṣe rí ọ̀rọ̀ olóòlù yìí ó expose èmi gan fúnra mi mo tún wá kẹ́kọ̀ọ́ in fact irú àwọn Wasila yìí tẹ́wọ̀n bá meet wọn online wọ́n máa gbáyàn. ṣe rí ẹ lè bá péjì mi níbi tí mo ti ń bá wọn dá sí ọ̀rọ̀ wọn bú mùsùlùmí kírísítẹ́nì bú mùsùlùmí mùsùlùmí bú kírísítẹ́nì oníṣẹ̀ṣẹ̀ wọn búra wọn because èmi ò láìkì rárá torí ẹni jẹ́ kí n dá sí ṣe understand àmọ́ ìta ń dúró lé lórí gbogbo ìgbà tá a máa ń sọ ni ká máa sòótọ́ ọ̀rọ̀ ṣe rí wúmọ̀ tí wọ́n ń pè òmìnira ọmọ Yorùbá àbòdù àwọn pé mo ti mọ wúmọ̀ yẹn ti pẹ́ èyí àwọn nǹkan tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣe irú kódòkódó rí dàda arúgbó tẹ̀ ṣe orí wọn ó yẹ tó yẹ kéèyàn bá lọ́wọ́ yín ìkọ́lé yẹn máa ń bá torí ẹ̀sìn Ọ̀rúnmìlà Àgbọnmùrìgún àtòrí ẹni tí ò sún wọn ṣe ẹ̀sìn Ifá
wọn yé parọ́ ń bẹ́ẹ̀ àmẹ́yìn ẹ̀fẹ́ máa ń sòótọ́ dirọ́ bẹ́ẹ̀ bá rí ìyàn tó jẹ̀bi nǹkan ẹ sọ fún tó ń gbọ́ jẹ̀bi kọ́rọ̀ dẹ̀ tán lẹ̀ àmọ́ kẹ́ bá fẹ́ máa twist irọ́ ọmọ yìí ní nǹkan kò mú òun ṣé bí ṣẹ̀ṣẹ̀ la pè é tó lóòlù bá lóògùn tí ó ṣe sọmọ yẹn bí nǹkan bá sọmọ yẹn ní ìsìn ó ti jù ẹ̀yà sàṣì ni gbólóòlù bá nìkan tí ó ṣe sí ọmọ yẹn ló yẹ kó wá sí online káwọn fámìlì rẹ̀ wá pariwo pé kí wọ́n dákun o àtijọ́ tóun ti ró lóòlù o àbí tóun ti ráwọn fámìlì olóòlù o pé látijọ́ ọkọ̀ wọn ò balẹ̀ o àbí nǹkan kan o káwọn èèyàn wá lọ máa bẹ olóòlù èyí wọn ò bá níyì àmọ́ torí pé proof gbogbo ayé pé scam ní tẹ̀sí sàkámọ́ ń jẹ́ ní ẹ lọ́mọ ya fídíò olóòlù nǹkan kan ò ṣe ẹ nílò láti lọ bá nù lé definitely olóòlù òní kankan tí ó ṣe ẹ̀yìn kankan lẹ́wọ̀n pírẹ́tì on behalf of olóòlù nìyẹn náà ẹ tó wá ṣe ẹ tó wá gba 400,000 ẹgbẹ̀rún ẹgbà gbogbo ẹ pẹ̀lú ẹ̀rí ẹ̀yin ṣe tó sọ pé bí 1 million lọ́yẹ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ṣé scam tẹ́ ń gbé káàkiri ayé nu ìṣẹ̀ṣẹ̀ ń bẹ àmọ́ sọ fáwọn èèyàn pé ṣe rí 75% àwọn tó ń bẹ online tó jẹ́ gbódìgbà wọn tí wọ́n bá tó so nǹkan márùn-ún ni wọ́n tó sọ pé ó ṣẹ̀ṣẹ̀ làwọn ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe dandan ni kó fi nǹkan funfun ọwọ́ lẹ̀kẹ̀ funfun tàbí kó lò lòkè green tàbí kó gbé kọrùn kí wọ́n tó sọ pé ó ṣẹ̀ṣẹ̀ ni o scam lásán ni àmọ́ yóò ṣẹ̀ṣẹ̀ tó gbóná girigiri tẹ́ẹ̀ ní báǹkì kankan tọ́jọ́ mọ́ ṣẹ̀ṣẹ̀ lára rẹ̀ àmọ́ babaláwo tẹ́ẹ̀rì tẹ́ẹ̀ ní mọ̀ àmọ́ sẹ́ẹ̀rẹ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ online yìí ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ ń bà ṣẹ̀ṣẹ̀ lójú jẹ́ in tí ò lè ṣẹlẹ̀ ẹ mọ̀ fẹnu jáwáyà ọ wá yíwọ́ ọmọ yín lọ́tán ẹ wá ń gbẹnu sọ wóróworó brọ́dà mi ìgbìyànjú tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ni òun gán mẹ́yẹ kéèsì àwọn mùsùlùmí àlọ́lélẹ́ yìí ọ̀dá ẹ̀tún mú mọ́wọ́ ẹ̀tún wí wóróworó ìyá ìyẹn lọ́jọ́ kò jẹ́fà bílù èbò tẹ́wọ̀ bá gbé yẹn mọ́ bọ̀ wálé o lórí kátàkátà tẹ́ ń ṣe ẹwẹ́ bá mi ṣẹ́ ètò yìí kó lè bá àdọ́dọ̀ ìyájọ́ gbádùn